ó ní wàá gba abẹ́rẹ́ yẹn àmọ́ kì í ṣe èlù ó kàn ń dẹ́rù bà ẹ́ ni wàá gba abẹ́rẹ́ yẹn abẹ́rẹ́ tó dẹ̀ máa gbà kì í ṣe èlù torí a gbọ́dọ̀ ní àjọṣepọ̀ báyìí kò dẹ̀ fẹ́ kó di oyún at least ọmọ yẹn ti pé wọ́n lọ fi pé 2.5 ó fẹ́ lọ pé 1.5 báyìí so wọ́n kọ́ lè take care ọmọ so just take care of yourself kò wá okay. abẹ́rẹ́ yẹn bàbá fún ẹ bò ó ti gbọ́n jù before you know it now àpè mọ́mí ẹ àpè wọn àpè confuse wọn ọdún náà mo ti confuse mọ́mí ẹ náà but you are friends and you talk to bó lè jọ pé ẹjọ́ wà papọ̀ mọ́ ó lóun wá wo ojú ẹ̀ báyìí onífẹ́ mi wà ní kánú ó wà lóró nù o so gbogbo bó ṣe bá mi dàbẹ́ kẹ́ sọ̀rọ̀ ló wọ fẹ́ bí ok ṣé wọn náà lè gbà kẹ́mi mẹ́rin tẹ́tí mi wà láyé kí láti máa bá mi lájọṣepọ̀ ó ṣàti sọ̀kọ̀ tó fà fún ẹ ó ti wà pé mo ṣògùn owó ni mo ṣògùn owó ni nǹkan tó gbà láti lò yẹn kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí instead of you to just take it kò gbà wípé kádàrá ni no òun lọ káàkiri you don't even ask me your husband do you think you can leave me ó lè fi mí lẹ̀ kò sọ fún ẹ délẹ̀ ni o your first daughter òun náà máa join wọn your first daughter I must be the first man to have him that will have her. No, fẹ́mi ogun yóò sọ bẹ́ẹ̀ fún mi. Oh, wetin is ọmọkùnrin? Kálọ̀ ọmọkùnrin ni ìwọ ló máa bá sùn. You must be the first person to have him. Kálọ̀ ọmọkùnrin ni. Ó tó kójú ọmọbìnrin. Èmi ni mo máa jábàálẹ̀ ọmọ mi fún alára mi. Is that a crime there? And the funny part of it ni pé mi ò lè lo oògùn fi bá ṣe. Gbọ́dọ̀ ṣe pẹ̀lú clear eyes. So my daughter must love me from the beginning. Kó fall in love pẹ̀lú mi. So that I need opportunity àti ṣe pẹ̀lú ẹ. That is the fact. That is the reality. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí o. Bùnmi, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Gbogbo tó wà nílẹ̀ yìí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Tó bá wù ẹ́, pè mí lọ́mọ èṣù. Tó bá wù ẹ́, pè mí lọ́mọ Ọlọ́run. Tó bá wù ẹ́, sọ̀kọ̀ tó bá wù ẹ́ sí mi. Àmọ́ bí tá a gbé dúró yìí. Èmi ò fẹ́ sa pépà o. Mi ò fẹ́ wówó tí o. Èmi ò fẹ́ kálíkà o. So you can't expect me. Ìwọ náà tó dá èèyàn. Kí ló tí mo fi ti àgbá kóró ọmọkùnrin báyìí? Kí ló wá? Kí ló ní egungun tó sọ? Fẹ́mi, kí ló ní ẹ tó fara balẹ̀? Mo kó òkúkú mi méjèèjì mo bẹ̀rẹ̀ sí ní kó mo Fẹ́mi. Fẹ́mi kò yẹ kó jẹ́ ìwọ ló máa ṣe báyìí fún mi. I don't want to do that first. Tó ṣe é lọ́wọ́ wo ọmọkùnrin tó lówó lọ́wọ́ báyìí yóò ga ìbò tó ti rówó. Àmọ́ many guys are doing yahoo. I thought you are one of those guys. Ògùn owó. Fẹ́mi ògùn owó. Ó ṣe máa ṣògùn owó Fẹ́mi ò ti ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ pọ̀. Okay. Jẹ́ ká ṣe báyìí. I will not tell anybody. Yes, but make me just for anybody. Just let me know anybody. Just me and you. Allow me to live my life. For my jet before. Kò tí bá sọ pé èmi ní
sí pé wọn lórí jẹ́ ti mi kò sí nǹkan tó ṣe mí. My mommy will not believe. Ó ti brainwash wọn fẹ́ mi jẹ́ sálú mi ò dé wo kíkúlẹ̀ àbí àwọn ọmọ mi lára. Àti ṣe tí mo ṣe ń sùn Fẹ́mi ni ṣé bí òòyì lórí òòdè mẹ́ǹtì náà ogún nǹkan tí mo sọ ni mo ní ọmọ tó bí fún mi yẹn Olúwa fi kún ayọ̀ mi Olúwa dá mi lọ́lá èmi ní kọ̀kọ́ ṣe ọkọ fún bó ṣe rẹ́rìn nìyẹn o àti ṣe èmi ni mo sọkọ fún ìyá mi èmi ni mo sọkọ fún àwọn àbúrò mi méjèèjì ọmọ tí ò bá tún bí òun ni mo sọkọ fún and you think I am a human being you think I am okay you think I can believe anybody sense of me this is the reality bó ṣe máa live life wọ̀ọ̀dù tó fi máa kú. Òbí ká ní wípé wọ́n sọ pé kí n málàkà mi àlàkẹ́ mọ́ ni mi ní málàkẹ́ mọ́ mo máa mú mọ́ straight ni wọ́n ní kí n málàkẹ́ mọ́ ni torí ẹ̀ ni mi ṣe málàkẹ́ mọ́ so don't tell me please ilé kan no ọ̀dájú báyìí ló bí owó ọ̀dájú òun ló bí owó and I don't want to be poor mo ti live life poor life èmi ò fẹ́ poor o kódà tó bá ní kí n mú mọ́mí ẹ̀ mọ́ àwọn àbúrò ẹ̀ méjì mọ́ tó sọ̀rọ̀ ẹ̀ báyìí mo mú ọwọ́ ni mo gbá létí pa ẹ̀rín lórí ó ní even kò fọwọ́ ilé kò tó gbá mi létí bí mo ṣe gbá létí kò bínú ẹ̀rín lórí bí àjẹ́ inú fíìmù tá a máa ń wò kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mo fi gbowó mi gbá ní púpù àǹtí Ṣeun kò bínú mo dìímú mo forí sọ kò mọ bínú mo gbá létí kò mọ bínú ojú tó bá ní kò ń kó gbẹ̀ nípa nífa rí ìwọ̀n oníbà àǹtí tó wá ń jẹ́ yìí tó bá ní kò ń bá sùn kò ń lówó lọ́wọ́ òun ní bàṣìkì òun á tó kó bọ́ nídìí òun á do kíákíá wọ́n á sọ pé kéde kan if I can kidnap my mommy if I can do my mommy táwa ni mi ò lè dù bó ṣe ń sọ̀rọ̀ yìí omi ti ń bọ́lẹ̀ lójú ẹ̀ agùn ti bò ó ní I do tell my mommy ó yẹ yàtọ̀ mọ́mí mi máa yàtọ̀ àká mọ́mí mi ní tán sókè ìyá tó bí mi ibi tí mo ti jáde ibẹ̀ ló ń wá ti okó bọ̀ and you think anybody is so special that I cannot do ìyá tèmi ń tokó bọ̀ lábẹ́ and you think anybody is special that I cannot do nobody is special we do anybody want to do able. Those ladies are my sisters. Michael ni wọ́n bí lé mi. Do you think I don't miss Michael? Or bí mi ò miss Michael? Èmi àti Michael jọ dàgbà ni. Everything tí mo ṣe, I did this because of my siblings. What now happened? What is my gain? When I was told that I must be having something to do with my sisters. And you think it's normal? You think it's a normal thing? Sometimes, that my head said to the last born, you will tell me, but that may be a couple fair marriage. Can't meet you couple dear way. I begin to work. Kakuro ni gbogbo bí. Kakulo sí ìlú bomi. Ó ní òun ò lè lóòfẹ́ ní ọ̀dà ọkùnrin. Èmi ni mo já ìbàlẹ̀ ọmọ tá à ń sọ yìí. And you think it's fine? Bùnmi, sacrifice tó fẹ́ ṣe é kéré.
kò kárákọ̀ máa yún ẹ lásán ló sọ di pé ó bàbá rà